wallahi nígbà míì kò kí ń wú mi lórí láti sọ wípé ọmọ Mọ́ríkàs ni mí torí ìṣe tí apá kan nínú àwa tí a ní àìyẹn ṣe ń ṣe kì í ṣe gan tó máa wúyàn lórí rárá wallahi to be sincere. A kì í fẹ́ fabalẹ̀ yanjú ọ̀rọ̀ tí ọ̀rọ̀ bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sì nígbà míì a kì í fẹ́ fi ẹ̀kọ́ fi yanjú ọ̀rọ̀ bí ọ̀rọ̀ bá ṣe wá bó bá ṣe gbóná la ṣe máa ń gbé ní gbígbóná tí ó sì dá bẹ́ẹ̀ kì í ṣe gbogbo ọ̀rọ̀ tó bá gbóná nìyẹn máa ń gbé ní gbígbóná. Nípa ọ̀rọ̀ tó ń ṣe láàrin prof àti àwa tí a jẹ́ ọmọ Mọ́ríkàs wallahi kí èèyàn máa ń ṣe àbòsí ẹ jẹ́ a fi àbòsí kalẹ̀. Ǹjẹ́ ó ní fídíò kan tí prof ti dárúkọ Mudir torí àwọn fídíò tí èmi rí èèyàn mọ̀ ó lè jásí pé fídíò kan ti wà tí èmi ò rí àwọn fídíò sì tí èmi rí ìrò pọ́n dárúkọ Mudir ń bẹ̀ so tó bá fídíò kan bá wà ẹjọ́ yẹ kí n mọ̀ kí tó mọ̀ kan tí màá sọ wallahi ó dí wọ́n bá mi náà kọjá tí bá rí tí àfà bá ń takò àfà ń takò àfà láwà tó yá sí pé àwọn làwọn èèyàn ń wò láwòkọ́ṣe tí àwọn èèyàn wò pé àwọn àfà rè wọ́n á di pé àfà ilé àwọn ọmọlékélé wọ́n bú àwọn ọmọlékéwé ilé wọ́n bú àfà ilé kò tẹ́ wá ṣe pé àwọn ọmọlékéwé ń búra wọn àwọn ọmọlékéwé wọ́n máa bú àfà ilé àwọn ọmọlékéwé àfà ilé wọ́n máa bú àfà ilé kò dáa wallahi kò dáa wallahi kò dáa a ti ń jẹ́ kí ògiri máa wọ àárín wa a ti ń fi àyè lẹ̀ fún ògiri àwọn aláǹgbá tí ò dáa ti wá ń wọnú ògiri yẹn kò máa lọ bẹ́ẹ̀ wallahi. ètè pọ̀ jù yóò dìjà o ẹni tẹ́ òjú wọn ẹ kìlọ̀ fún wọn kàwé jẹ ẹni tẹ́ kú wa ètè pọ̀ jù yóò dìjà o ẹni tẹ́ òjú wọn ẹ kìlọ̀ fún wọn kàwé jẹ ẹni tẹ́ kú wa ètè pọ̀ jù yóò dìjà o ẹni bá òjú wọn ẹ kìlọ̀ fún wọn kàwé jẹ. Yìí tó bá ti rí pé mo sọ má sọ o tó bá sọ kò tó ní o tó bá ti kó sílẹ̀ ní òbẹ̀rẹ̀ yẹn sílẹ̀ láyé pẹ̀lú gbọ́dọ̀ ìṣẹ̀lẹ̀ kánú rẹ̀ nítorí pé jẹ́ ìtàlẹ̀ dèfà alìbàtẹ̀ wàlẹ̀ dèfà alìlẹ̀mọ̀tẹ̀ wà nílẹ̀ bàtàn alìkàfà sọ́yìnbó bòhùtàn wàlẹ̀ hadayan kéwàá ní ẹlẹ́mọ̀ adìfẹ́ǹd ìyẹn gbọ́ sábẹ́ àdẹ́gbọ́ Muhammad sallallahu alaihi wasallam gbogbo iná sí ìní ẹ̀sìn mọ̀ ipe àwọn sábẹ́ ilẹ̀ yìí ń bù yìí ẹlẹ́kẹ̀ẹ́ta jẹ́ wọ́n sọ yóò fún ọ sọ́ni tẹ́ fẹ́ ṣe yìí ibi tó yẹ kẹ́ ti ṣe kọ́ ìtẹ́mọ́ tó fẹ́ ṣe àwọn nùhàtì lẹ́mọ́ ṣe ní nǹkan báyìí ó dẹ̀ nígbà tán mọ́ ṣe asúrò lè ti jáde lẹ́mọ́ ṣe nǹkan báyìí nígbà náà mọ́ ṣe rè onílárúbáwò ti sọ lárúbáwá kalẹ̀ tó bá ti wá kára fún akọ́ ìgbà tí wọ́n gbé kalẹ̀ àwọn nùhàtì ó wà wò pé àlè sọ pé nìyí jẹgi torí pé nínú ẹni tó máa ń sọ̀rọ̀ tá a lè gba ọ̀rọ̀ ìlú wa ẹja wá tàwílù fọ́rọ̀ rẹ̀ wọ́n wà bá wá kí wọ́n fi gbé wọlé asúrò lè ti jáde ní tẹ́lómi ìbá ṣe lọ́jọ́ tèmi ó jẹgi ní ẹlẹ́rìí mọ́ ń jẹgi àní bàbá ti ṣe kí ni bàbá ti jẹgi bàbá ti yàgbé ara ẹja tètè fọ̀dí fún wọn kọ́rùn ilé kúnlẹ̀ àmọ́kẹ́ dúró lórí ìwà nínú kí mi ń ṣe iná على الناس قوله ولا ينكرون القول حين هذا نحن ننكره ولا في تو شيء كابيو kò jẹ́ pé tó bá ṣe àṣegbé ni ọwọ́ wá sóde gbogbo wà lóde ọwọ́ yàgbẹ́ sára gbogbo ẹwà rùn ọwọ́ nígbà tí ó lẹ̀ pé wọn náà ní ìrọ̀wọ́ àrígbà olóòrùn gbọ́dọ̀ jáde kó láàrin wa olóòrùn lè yé yìí ọrùn yìí a gbọ́dọ̀ gbé òrùn yìí kò lẹ̀ so kí atmosphere tó da kó lè bá mọ́ fẹ́ eléyìí kò sí láṣà ẹ̀ẹ́dá sọ̀rọ̀ adamu ṣe ìjọ dídá mo sì ìjọ nìkan ní ọ̀rọ̀ ni àṣìyá láàṣì dára sí báwo ìyí wà nìkan ọ̀rọ̀ ni ọ̀mádùn kan ti bẹ́ẹ̀ ní kíni ẹni àgbákò jàrọ́ ìmú wà bí kíni ẹgẹ́ ọ̀lẹ́ jàrọ́ ìmú ojú lórí èdè lágbára gbogbo táwọn sọ ìdáwọ̀ lágbára gbọ́ pé ń ká fara òjò wa rè wọ́n lè kọ́ lè eradicate wa pé àṣìwò kéwò ẹ̀sìn má fi ṣe kó bá wa so ẹ kẹ́ mọ̀ pé àgbà ìyàwó èèyàn kéwù lẹ̀ báyìí èyí ṣe irú àwọn ilé ìyẹn gbọ́dọ̀ represent wa ẹ mọ̀ pé kéwù náà kéwù mọ̀ lẹ́nu yín ìwọ́n ta tó wá rò pé ọtí ẹ̀ lè sọ̀rọ̀ tí ó tún wá ṣe díẹ̀ ìwọ́n wá nígbà náà ẹ máa lọ fáìlì mọ̀ fún ṣé níbi ìwé lè tí wọ́n wí ẹni ó sọ lágbára kò ní pé nǹkan tó ń sọ nìyẹn lágbára kò lọ rí bẹ́ẹ̀ lọ́wọ́ wa o so ẹ lọ rí mọ kí nìyẹn wípé àwọn ìwọ heart tí wọ́n máa ń jà sí nǹkan báyìí wọ́n ń jà lórí àwọn ẹni tó ṣe pé a lè sọ pé wọ́n àtọ́ torí asúrò rẹ̀ ti jáde ni wọ́n ti sọ lágbára wọn kì í ṣe ẹni tó sọ lágbára lásìkò tó yẹ pé à ń lo láti gbé kalẹ̀ so ẹni bá ti ṣàtọ̀ sí bá ti sọ tó yapa sí ní tẹ́gbẹ́ kalẹ̀ lásìkò wà yìí ó wà àtọ́ àní ó jẹ gíwọ́n dẹ́yìn náà mọ̀ pé ní tó kù nìyẹn ó ti yàgbé ara nu ẹ̀fọ́ dí fún kó mọ̀ fún ìpara ní tó kù nìyẹn o ìyẹn ní kẹ́kẹ́ ìtìlọ́ ní ṣẹ́ǹsì kí o bá ìdí àgírí pé kọ́ kíní ẹ̀rọ ni sọwárí náà dẹ́gbà ti ń katira ọwọ́ akakọ́ ìdà kan ọkà méjì mọ̀ pé ibi tó ọkà yẹn àrọ́fà ṣe àní wọ̀gọ́ bàtà à ń ka ẹ̀ṣẹ̀ à tó bá lọ fẹ́ bẹ́ bọ́ta wá sọ kíní kan ọ̀ mọ́ táwọn èèyàn ṣe o tí o kálukú bá kan dábàá àfa àṣùnà ṣe ń alhamdulillah àdáfà rẹ tẹ́nìkan ni wọ́n mọ̀ o
wọ́n máa kọjá àdáfà ni wọ́n tọ́ wọn tó bá ti tọ́ wọn wọ́n bú ọjọ́ o wọ́n sì ń wòsàn bẹ́ẹ̀ tó kálukú lọ ní mọ̀ wọn rẹ̀ adúgbò lọ́dọ̀ ọlọ́run ọba tó fi indicate Imam Bukhari ọlọ́run adúgbò lọ́dọ̀ ọlọ́run ẹni ó ní Imam Bukhari ògbó lọ́dọ̀ wallahi mo fọlọ́run bá búra nígbà tí mo ti mọ̀ ń ka tírà Imam Bukhari mi ò pàdé mistake náà kankan ní òtíra o àtàwọn àmì àtọ́lá tó lẹ́yìn àwọn èèyàn pọ̀ ń bí díẹ̀ ló kù wọ́n wá fẹ́ 1000 tán wọ́n gbà àtàwọn àṣìdáwọ̀rọ̀ ẹ̀dá àbùjọ máa ẹnu bá pọ̀ ti ka tírà Imam Bukhari tó jẹ́gi náà wù ní kó náà mi ṣe mo ka tírà Imam Bukhari tó jẹ́gi náà wù ní ẹgbàá mọ̀ ó sọ ní àtàwọn àmì aláìkòsí ìwà yìí nìsín sọlá gbà ṣẹ́jú mẹ́ta sọ̀ṣẹ́jú mẹ́ta wọ́n náà á ní ọ̀ṣẹ̀ṣẹ́jú mẹ́ta lájọ ọjọ́ ọ̀ṣẹ̀ṣẹ́jú mẹ́ta nìsín gbogbo àdúgbò tí ó tó bá sọ́kà tí kẹ́ńkọ́ àti ìdáyé ló dàgbò àgbẹ̀lọ́wọ́ sanu wa tó àfẹ́ wàhálà àṣìwá ìfà wàhálà ṣùgbọ́n olóòórùn gbọdọ̀ kú ẹgbẹ́ òórùn kúrò láàrin wa ẹ má fọwọ́ bo òórùn mọ́ ẹ wá gbé gbèsè tí ń ṣòde ẹ wá ń daṣọ bo òórùn pa àpò lóde àwọn òsì fẹ́ òórùn ẹ gbé òórùn ẹgbẹ́ kù lẹ̀ eléyìí tó pé yín tó lè ṣe ara fún yín nìyẹn sọmọdé ọ̀rọ̀ tó wà lẹ̀ kẹ́ni kankan ni yín jáde mọ́ dìmọ́ ọ̀tẹ́ bá ṣe ń jáde aláìmọ̀ kàbùkù ó ti wà láìsí ẹ̀mọ̀ kàbùkù ni torí bí ọ̀rọ̀ ilé yẹn ẹ̀ lé lọ́mbẹ́ ìyá ìwé jáde mọ́nù fẹ́yìn nìkan lẹ̀ wà bẹ́ẹ̀ gbogbo iná tí ní síbẹ̀ nìkan lẹ̀ wà bẹ́ẹ̀ mo wá sọ ìṣẹ̀ṣàbù ìwọ náà wà bọ́ àwọn tí wà ló ń kó tiẹ̀ ọmọ kí mo sọ lábọ̀ kí lè rí ọmú ni wà gbọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ mọ́ nígbà tí wọ́n ti sọ mí mẹ́sàn-án mọ́ táwọn bá sọ́nà báyìí ti ń sọ̀rọ̀ ẹ bá takò wọn mọ́ tó gbọ́n alhamdulillah àwọn afáàtọ́lọ́ ní kí lárúbáwọ́ yé àríkẹ́ wọn pọ̀